mo pe àkọlé ọ̀rọ̀ mi ní ta ni alábòsí. Alábòsí ni ẹnìkan tó ṣe wípé tá a bá ṣe dáadáa yóò bò ó, kò ní jẹ́ kẹ́ni kankan rí. Ṣùgbọ́n tá a bá ṣàìdá, òun náà kò fi hàn ayé, yóò tún share rẹ̀ tá a bá ṣàìdá. Àwọn yìí là ń pè ní alábòsí. Bò dáadáa sí àìdá. Kí n má gba àkókò wa. Táwa ni alábòsí, kí ló wá fa ọ̀rọ̀ yìí gan-an? Òun náà ni pé mo rí fídíò àfáà kan, ìfọkànbò láṣìírí. Àfáà náà ń kí gbogbo àwọn àfáà ńláńlá nílọrin àtàwọn èèyàn ńláńlá láti ìsáfáà náà nílọrin fún ìjáwé olúborí àti àṣeyọrí àti ìyànsípò àti kíkópa níbi jíjẹ ìmáàmù wọn. Àfáà wa àgbà, ìmáàmù àgbà fún Ìlọrin, Sheikh Muhammad Bashir Dasuki, eléyìí tí bàbá wa olórí gbogbo mùsùlùmí Ìlọrin, bàbá wa ọba ìlú Ìlọrin, Sheikh wallahu ya'simuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah. Eléyìí tí wọ́n fẹ́ sẹ́yìn. Àwọn ń kí gbogbo èèyàn, ṣùgbọ́n wọ́n á yọ ẹnìkan ṣoṣo lẹ̀ tí wọ́n ò kí. Wọ́n yọ ẹnìkan ṣoṣo lẹ̀ tí wọ́n ò kí. Eléyìí tí Ọlọ́run bá sì kórìíra rú ẹ̀ nínú hadith qudsi. Ọlọ́run bá ní inni haramtu zulma ala nafsi wa ja'altuhu bainakum muharraman fala tazallamu. Ọlọ́run lé mi Ọlọ́run, àbòsí ṣíṣe mo sì lè wọ̀ fúnra ara mi gangan. Ìyẹn ni pé tí wọ́n ní kí Ọlọ́run bá gbọ́n lè ṣe ká sọ pé Ọlọ́run ní sábòsí. Ọlọ́run bá ní wa ja'altuhu bainakum muharraman, láàrin tí yín náà ẹ̀yàn mẹ́yàn àtàlìjànú ẹ má sábòsí láàrin ara yín, fala tazallamu, ẹ má sábòsí láàrin ara yín. Ṣùgbọ́n ní ìgbà tí wọ́n kí gbogbo àwọn àfáà ńlá, àwọn èèyàn ńlá, àwọn olóyè, àwọn bá àwọn sàràkísàràkí, àwọn mọ̀ yẹn tó ń kí wọn, wọ́n wá yọ ẹnìkan ṣoṣo lẹ̀ wọn ò kí. Ẹni yìí sì ni tó yẹ kí wọ́n kí. Ẹni tọ́lọ́run bá ò kéré ni ẹni táwọn wí, Ọlọ́run ò kéré ẹ̀ kọ̀ wá kí. Èyí wọn já mọ̀ wípé àìkí wọn ni wọ́n sábòsí wọn ni. Mo sì rí pé ẹni yìí tó bá ṣe tí ò dáa, irú àwa yìí bẹ́ẹ̀ náà bàbá ẹ̀ ṣe lè dáa. Wọ́n wá tún ṣe wọn tún ṣe ó kù sáàrin àwọn àtọ́lọ́run, ṣùgbọ́n sọ pé bàbá ẹ̀ sì yí dáa gẹ́gẹ́ bí ipò tí Ọlọ́run bá tò wọ́n sí. Àmọ́ tá bá ṣe dáadáa, táwa náà bá wá bọ́ta, torí pé àwọn tó yẹ kí wọ́n tún kí wọn yóò kí wọn, ìyẹn ò ní káwa mọ́ kí wọn torí wípé Ọlọ́run tó wá sínú àwọn alábòsí. Ọlọ́run fi wá sínú àwọn alábòsí. Ọlọ́run fi wá sínú alábòsí. Bí Ṣaitani ti ya olórí ibú ayátọ̀run tó, Anna Muhammad sàbòsí rẹ̀ sallallahu alaihi wasallam. Kí ẹ mọ̀ jẹ́ wá sí fáwọn àfáà tí wọ́n ń ṣe àbòsí. Nígbà tí àdífì tó gbajúmọ̀ náà ni, tẹ́ bá lọ wo, tẹ́ bá dé níbi Ayatul Kursi, tẹ́ bá débẹ̀ kẹ́ má bá ìtàn yín bẹ̀, ó lójú àfáà tí ó ní kó ti àdífì yìí sínú tafsiri Ayatul Kursi yìí. Kí mọ́ lọ púpọ̀. Àbí máa ń bá Ṣaitani nínú àwọn jákàtí wọn kó sọ́dọ̀ tí máa ń jí kó. Ọ̀rọ̀ yẹn gùn bó ti níjọ́ kan ó padà gbá mú. Nígbà tó gbá mú, Ṣaitani wá kọ́ bí rẹ̀ ní Ayatul Kursi pé tó bá ti ká òun ní dédé ẹrù rẹ̀ mọ́. Tọ́ ọwọ́ àdúrà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì sọ fún pé Ànábì ló kọ́ sọ́ bí rẹ̀ ẹ̀kọ́ àlejò àná. Àlejò rẹ̀ tí mo ní ó padà wá tó tún padà wá. Pé Ànábì ni ó tún padà wá ìdá Ànábì. Kí ló wá sọ fún ọ? Ó ní ó kọ́ òun ní Ayatul Kursi wípé kódà ó máa ń ṣiṣẹ́ fún ààbò pé kí àwọn àlejò náà má dé ibi dúkìá yẹn. Ànábì tó fẹ́ lómi àdìsí yẹn gangan ni. Ànábì wa ni sadaqaka wa huwa kadhub. Ó rí n tó wí yẹn òdodo ni ṣùgbọ́n òpùrọ́ ni. Ó sọ èyí ó sì yí dáa, èyí tó sọ yìí ó sọ dáa ṣùgbọ́n òun gangan. Ṣùgbọ́n pé Ànábì ò bo Ṣaitani sí kí wọ́n ló sàwà fáà lónìí tó ṣe pé tá a bá rí dáadáa yìí á dọ̀wọ́ bò, ṣùgbọ́n tá a bá ra ìdá rẹ̀ àwọn alákọ̀ọ́kọ́ ṣí àrẹ̀ lábúrò kásìtì fún ayé. Ọlọ́run tó wá ṣe jù báyìí lọ. Tá a lárakùnrin náà tí mo láàfáà kan kí gbogbo àwọn àfáà lọrin àtàwọn mọ̀nyán lọrin ṣùgbọ́n tí ọ̀wá kí Ọlọ́run sì kí ẹni yìí. Ọlọ́run kí ẹni náà. Hátà bàbá wa ìmáàmù lọrin tòní gbogbo ibi tí wọ́n bá ń lọ káàkiri nígbà bàbá ọba lọrin pàṣẹ pé ẹ tẹ̀lé gbogbo àwọn àfáà ńláńlá lọ, gbogbo àwọn mọ̀nyán àfáà ńláńlá lọrin, ẹ mú lọ gbogbo bẹ̀ kọ́ lọ lè sálámà sí gbogbo wọn. Àfáà kìí ṣe ọ̀sẹ̀ kan náà fẹ́ràn káàkiri, wọ́n sì lọ bí 2 mẹ́ta mi lójúmọ́. Kọ́dà títí dòní wọn ò parí gbogbo mo lè sọ pé wọn ò rìn ìlàjì. Wọn ò ká ní ìlàjì àwọn àfáà ńláńlá lọ́nà lọ́dọ̀ wọn, ìlàjì yòókù wọn ò débẹ̀. Má ṣe tọ́rìn tó. Ẹni yìí náà sì ní ọ́fíìsì ti ara tiẹ̀, tí ọ́fíìsì náà tóbi, ó sì ń gbé tí tóbi rẹ̀, ó sì fi gbé tẹ̀lé máa mú tó ní. Tààrẹ ni tí mo ń sọ, bàbá wa Sheikh Suleiman Farouk Oníkìjìpá, mufti Ìlọrin tó ní. Tọ́lọ́wọ́ jẹ́ kẹ́mi wọn gùn àti àlàáfíà ara, yóò ṣàlékún dáyà rẹ̀ fún wọn. So bí àbáwọn ti wá tó, wọ́n wá ń gbé láwà ní tí wọ́n tẹ̀lé ìmáàmù tó ní. Tí ó sì jẹ́ pé nẹ́tọ́jú orí ọ̀nà náà jìn síra wọn, ní ti ọlá, ní ti ipò, ní ti kọ́lọ̀ gbà fún yàn, ní ti karama, ọ̀nà jìn síra wọn. Ẹ gbọ́ mi yé, ṣùgbọ́n bàbá yẹn wá kó gbogbo tọ́lọ̀ fún ojúlé. Abẹ́lọ́n, kafarallahu min amthalik, kafarallahu min amthalik, kafarallahu min amthalik. Irú ìtẹ́ ìṣe Ọlọ́run adápadà tó jù yẹn lọ dáadáa, Ọlọ́run fi dápadà fún mi. Àbárikọ̀ la ilaha illallah. Ọlọ́run ọba ni wa qul i'malu fasayarallahu a'malakum wa rasuluhu wal mu'minuna wa saturadduna ila a'lamil ghaibi wash shahada fayunabbi'ukum bima kuntum ta'malun. Tàbá lọ Suratu Tawbah àyá 105 tí n bá ṣe. Ọlọ́run ni bàbá mufti ẹ máa ṣe ti yín so. Ọlọ́run kúkú ní tẹ́ ń ṣe. Ànábì náà rí bá ànábì ò jẹ́ sí láyé mọ́ báyìí.
wal mu'minuna àwọn olùgbàgbọ́ òdodo náà rí wọ́n rí bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé bàbá wa Ìmáàmù tó ní káàkiri abẹ́lọ́ nínú àánú rẹ̀ ìjọ tó wọn bá san yín lẹ́san Ọlọ́run mọ̀ jẹ́ kí ládàá náà ti bàjẹ́ Ọlọ́run kò fi kúnnú dáadáa ti yín náà ẹ̀yin náà ẹ tún kọ́ tán dáadáa kún dáadáa tẹ̀ ti kọ́ ni sí lọ́rin tó bá dọjọ́ wájú ìtàn gbé jáde fídíò rẹ̀ fọ́tò rẹ̀ pọ́nyé fọ́tò pọ́nyé fídíò pọ́nyé ìtàn gbé jáde padà èyí táwa náà ń ṣe ìtàn gbé jáde so ayé ó sọ pé tó bá dá fọmọ rẹ̀ yìí lọ́nà ọmọ tiẹ̀ náà ṣe kò yìí ẹ má jà blame ẹ ẹ má jà sọ pé wọ́n ṣàbòsí dáadáa tí bàbá tiẹ̀ náà ṣe àbí fídíò bá ti ń tẹ̀lé kí ni ipò tọ́lọ́ sì gbé sí lọ́nà ni èsì kò tó kéré ó lè excuse kó ní ṣe bẹ́ẹ̀ ni kò sí wàhálà á lè travel out of the country bàbá mo lọ gba treatment ní Amẹ́ríkà ni á sì lọ́mọ sùn l'Amẹ́ríkà á sì lọ́mọ ṣe fàájì bẹ́ẹ̀ bàbá òsì kúkú wẹjú wọ́n sọ pé kó lọ́ọ́ lọ lè sùn l'Amẹ́ríkà ni iṣẹ́ tí mo ní kó ṣe kò lè má tẹ̀lé àwọn yẹn kò lè má tẹ̀lé ìmáàmù tí wọ́n yàn kiri ni so abẹ́lọ́ nínú àánú rẹ̀ kí ó bá wa tún ṣe àlékún dáadáa rẹ̀ fún bàbá wa Mufti Diyar bákan náà ìmáàmù wa àgbà tí Ọlọ́run ṣe tó ń yàn sí tọ́lọ́ yàn fún wa ọlọ́mọkùnrin ẹ̀mí wọn ọ̀làdá ọ̀dọ́ kọ́tà ìlà bílẹ̀ àwa tí àwọn ní ìbá salábòsí bákan náà tá a sì jẹ́ lólùfẹ́ òdodo àkọ́kọ́ ni pé ẹja ṣe àdìdì ẹlẹ́ẹ̀kejì bẹ̀ wá ni wípé káwa kọ sáfẹ́ comment section wípé jazakumullahu khairan ọlọ́mọ wa sábà wọn Mufti lẹ́san olóore subhanakallahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil